Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ọmọlẹ́yìn Ànábì pátápátá. Bákan náà mo kí ẹ̀yin oníṣẹ̀ṣe. Mo kí àwọn alẹ́sìn Kìrìsìtẹ́nì pé àlàáfíà fún yín o. Ìbà lọ́wọ́ Ọlọ́run, ìbà èèyàn. Mo júbà ẹ̀yin àgbààgbà lórí ilẹ̀. Mo júbà bàbá mi Gbàdàmọ́sí Arábìdé. Ìbà yín ni mo ṣe lónìí o. Ẹ má jẹ́ kó hun mí o. Àdáṣe ní hun mọ́. Ìbà ò gbọ́dọ̀ hun mọ́ ènìyàn. Ṣáà ti wá nǹkan fìdílé? Ṣáà ti fìdílé nǹkan lénìí? A tún jọ gbádùn ara wa. Bá bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Inú ọgbọ́n tèmi gbọ́n. Tí n bá fẹ́yìn olólùfẹ́ mi náà bẹ́ẹ̀ kò tí ì burú jù. Ẹ dákun, ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Ẹ mú bá ìròyìn àtìwé ká máa bá ètò yìí bọ̀ torí pé ẹni tó bá lọ ò ní ó bá kú. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni bá fẹ́ jẹ oyè kan yálà nínú ẹbí ni láàrin ìlú àbí níbi iṣẹ́ wa. A wá fẹ́ kí oyè yẹn kó já mọ́ wa lọ́wọ́ kódà tá a bá fẹ́ jẹ ọba kó jẹ́ pé ìdílé tiwa o wọ́n ń jẹ ọba níbẹ̀. Ní tí a lè ṣe òun náà ní eléyìí kódà borúkọ wa ò bá sínú àwọn ọmọ oyè tó ìjẹ́pọ̀ ọmọ ọba ni wá wọ́n fọwọ́ tó dá mi búra iṣẹ́ ìdájú àmì Elédùmarè dájú jùlọ. A máa ń ṣe iṣẹ́ yìí nígbà tí bàbá mi ń bẹ láyé. Bàbá mi a máa ń ṣe iṣẹ́ yìí fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìlú kan bẹ lẹ́gbẹ̀ẹ́ ìlú wa, ẹ jẹ́ kí n forúkọ bòlú yẹn láṣìírí torí pé fún bàbá yìí pé èèyàn ń ṣe orí èèyàn ń ṣìrègùn. Wọ́n wá fẹ́ jẹ ọba. Ìlú ìyá mi ni, ìlú ìyá tó bí mi ni. Wọ́n wá fẹ́ jẹ ọba nígbà náà. Bàbá ní wá sáré wá sọ́dọ̀ bàbá Gbàdàmọ́sí Arábìdé nígbà tí wọ́n dọ́dọ̀ wọn pé bàbá ẹ dákun báyìí bàbá nígbà tí wọ́n wò wọ́n ní kò sórúkọ rẹ̀ mẹ́ kò sórúkọ rẹ̀ mẹ́ náà wọ́n ti jẹ ọba yìí kò sórúkọ rẹ̀ mẹ́. Bàbá ní wá sọ fún bàbá ní pé ọgbọ́n ò láàdá tí ń fi jẹ ọba yìí. Bàbá wa ní ó wù ẹ́ kó jẹ́ olóhùn ó jẹ́ tó ó dà ọ sì jọba wọn. Iṣẹ́ tí bàbá mi wá sí fún bàbá náà ọba náà òun náà ní eléyìí. Bá mi lọ wá ọba ikán ìwọ la máa tán pè lọ́ba kán. Àwọn ikán tó mọ ọmọ léyìn tí wọ́n ń ga yẹn á fọ ilé wọn nísàlẹ̀ inú àkàrà ọ̀gán oníkìní máa ń wà. A wá mú ọba kán yẹn á mú jáde láàrin àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti mú un. Bá mi lọ wá ògìrì sákọ́ ètò máa ń ga sóró yẹn ètò wá ní ọwọ́ mẹ́rin tó ya ọwọ́ mẹ́rin mẹ́ta ló pọ̀. A wá wá ètò ya ọwọ́ mẹ́rin yẹn a wá gé orí ẹ̀ a hàn ewé ẹ̀ ètò ya ọwọ́ mẹ́rin yẹn ẹ bá mi wá àti àkùkọ adìẹ tó kọjá lé kọjọ́rùn tó gbó dáadáa ọlọ́dún mẹ́ta àti aláǹgbá akọ tó gbó dáadáa akọ aláǹgbá. Báwo la ṣe máa ṣe? Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like kí ẹ comment. Babaláwo ni wá ní pásítọ̀ ni wá ní èyíkéyìí tí àbáwò kí a jẹ́. Ẹ dákun mo bẹ̀ yín mo rọ̀ yín. Ẹ share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa lóríṣiríṣi a ní àgúnmu jẹ̀dí àgúnmu alẹ́ afàtọ̀ èyíkéyìí àgúnmu ó ì jẹ́ pé bóyá àgbo náà lẹ bá fẹ́ níbikíbi tí ẹ bá wà á tẹ̀yìn lọ́wọ́. Àgúnmu wa ní ẹ ti rí no green jẹ̀díjẹ̀dí herbal flusher powder níbikíbi tí ẹ bá wà á tẹ̀yìn lọ́wọ́. Á sọ aláǹgbá ìmọ́lẹ̀ aláǹgbá òyẹ̀ ni o aláǹgbá òyẹ̀ á sọ aláǹgbá ìmọ́lẹ̀ ni aláǹgbá yìí á sọ mọ́lẹ̀ ni. Bá adìyẹ tó ti gbó dáadáa lọ́dún mẹ́ta tí ẹ̀gún mọ́ yọ lẹ́sẹ̀ wọn báyìí ẹ ti mọ̀ tẹ́gùn yóò gùn dáadáa á so mọ́lẹ̀ papọ̀ mọ́ akọ aláǹgbá ni.
adìẹ yìí ni wàá sá aláǹgbá ipa tó bá ti wá sápa tó ti pa oògùn dè iṣẹ́ ti parí. Bá mi wá ìsasùn tuntun. Aláǹgbá yìí á wá gé orí ẹ̀ á fi sínú agbada. Kíní ògìrì sákọ́tà gé yẹn á fò náà sínú agbada. Tí adìẹ bá ti sá aláǹgbá yìí pa, á wá gé orí aláǹgbá yìí, orí ẹ̀ á gé sínú apẹ tuntun. Ọba akán yìí á fọ ilé ẹ̀, á fi ọba akán yẹn á fi sínú apẹ bẹ́ẹ̀, á fi sínú apẹ bẹ́ẹ̀. Á wá pa adìẹ yìí náà, á pa adìẹ yìí, orí adìẹ yẹn á fi sínú ẹ̀ pẹ̀lú ẹ̀. Tó ti yé báyẹn? Ẹdìyẹ ni ó pa aláǹgbá yìí o. Tá a bá so mọ́bẹ̀ tí ò bá pa adìẹ yẹn ti gbàbọ̀dè nìyẹn, a ní lò ó. Ẹ tún lọ wá aláǹgbá míì, ẹ tún fi sí lọ́dọ̀. Aláǹgbá yìí òun la máa lò. Tó bá ti pa aláǹgbá yẹn fúnra ẹ̀, á wá gé orí aláǹgbá yẹn, á pa adìẹ yẹn náà, á gé orí ẹ̀, ó di inú apẹ ìjóògùn pẹ̀lú ọba akán àti kíní ògìrì sákọ̀ yìí àti odidi atare kan. Ó yẹ jẹ́ kí a jó ṣáàtìjó oògùn pọ̀ olóògùn ní fílẹ̀ ni. A jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ajíbíkin tó kọjáwé, a jẹ́ fún wa bó ṣe jẹ́ fún Ọ̀sán Ìgbíkin tó kọ̀wé bò. Ajíbáyílẹ̀ lọ́kọ̀ ọ̀dẹ ló mú ọ lọ tó fi lọ wé àtìgbò, àtiwé àtìgbò kó máa jẹ́ fèmí àtìyín lónìí. Tá bá ti wá jó tá a lọ tó ti di ẹbu, ẹ má jẹ́ kó di eérú o. Tó bá ti di eérú ti bàjẹ́ nìyẹn o. Èédú á lọ tí ó kùnà dáadáa. Ṣé wá rí ọ̀gàn akọ adìyẹ yẹn, àkùkọ yẹn, ọ̀gàn tó wà lẹ́sẹ̀ wọn yẹn, kíní ẹsẹ̀ wọn yẹn tó máa ń yọ sọ́bọ́lọ̀ yìí, á wá fi ọ̀bẹ gé e. Kíní yẹn láfi sín gbẹ́rẹ́ síwájú orí wa báyìí, ẹyọ kan á fi fà á. Tá bá rí iṣẹ́ ìṣe, tá bá ti rí wa báyìí tẹ́ pé ọba ni là ń dùn. Bàbá mi Gbàdàmọ́sí Arámidé, a ti ṣiṣẹ́ yìí dáadáa tó jẹ́ pé ẹni tí ò sí orúkọ ẹ̀ nínú àwọn tí ó jẹ ọba. Ẹ rò pé ẹlòmíì wọ́n lè mọ àwọn kan máa dun oyè nílùú míì, wọ́n máa dun ọba, wọ́n kàn mú ẹnìkan wá ní from nowhere. Ara àwọn iṣẹ́ tí kìíní máa ń ṣe ni. Ọmọ ọba lòun náà máa jẹ́, àmọ́ kò ní bá wọn dun oyè, wọ́n kàn mú wá láti ibì kan ni. Irú àwọn iṣẹ́ báyìí náà ni. Ọ̀gàn àkùkọ là á fi sín gbẹ́rẹ́ ẹyọ kan síwájú orí báyìí. Bá ti lè bù, á wá fi ẹbu yẹn tá a jó yìí, á fi pa. Bá ti fi pa, ó ti tán. Kódà kó jẹ́ pé promotion la fẹ́, ọlọ́pàá ni wá ni, army ni wá ni, navy, èyí tábà wò jẹ́ ká máa ti dun oyè kan tẹ́lẹ̀. Bá fi lè sín orí yẹn ní sẹ̀sáàmù rárá, wọ́n fi fún yín ní rank. Iṣẹ́ àwọn bàbá wa ni, ẹni pé iṣẹ́ ẹjọ́ ní iṣẹ́ yìí. Mẹ́ta ti ṣeré o, àna Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. A ní ìjọba lọ lórí ètò lónìí tó bá dìgbà míì, àtúnmú eléyìí tó ti yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi yìí padà, mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Azeez Abọ́ládé ọmọ Arámidé. Ire o, ó dìgbà kan náà.